láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ sátidé ọjọ́ 10 oṣù kejì ọdún 2024 Ẹniọlá Sàlíù lórúkọ mi. Pẹ̀lú bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ṣe ń gbé àwọn ìlànà lóríṣiríṣi kalẹ̀, pàápàá jùlọ yíyọ tí ààrẹ Tinubu yọ owó ìrànwọ́ orí epo bẹntiró àti bí àwọn owó náírà wa ṣe ń fojoojúmọ́ jábọ́ níwájú dọ́là àtàwọn owó míì. Àgbà agbẹjọ́rò akọni níwájú adájọ́ kan ọ̀jọ̀gbọ́n Ise Sage ó ti sọ ó ní bí ààrẹ Tinubu ṣe sáré kéde owó ìrànwọ́ ní yíyọ ló fa gbogbo wàhálà torílẹ̀-èdè yìí ń kojú báyìí. Ó ní ìjọba àpapọ̀ ò bá ti fi ààyè ìpèsè àwọn nǹkan lórílẹ̀-èdè yìí kí wọ́n ó tó yọ owó ìrànwọ́ lábẹ́ rẹ̀. Bákan náà ó ní owó náírà gbọ́dọ̀ sinmi láti máa jábọ́, bí bẹ́ẹ̀ kọ́ yóò ba gbogbo ohun tí ìjọba àpapọ̀ fẹ́ ṣe jẹ́. Ẹgbẹ́ òṣìṣẹ́ igun ti TUC fọnmú lórí ìṣẹ́ àti òṣì tó ti bá ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè yìí múlẹ̀. Àjọ tó ń rí sí ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti kéde pé wọ́n ń wá Margaret ìyàwó Godwin Emefiele àtàwọn mẹ́ta míì. Wọ́n ní ó ti sá lọ láti ìgbà tí wọ́n ti mú ọkọ rẹ̀ Godwin Emefiele. EFCC ní àwọn mẹ́rẹ̀ẹ̀rin ní ẹjọ́ tí wọ́n fẹ́ jẹ. Ilé-iṣẹ́ tó ń pọn epo rọ̀bì kan ìyẹn Shell ti bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú bí wọ́n ṣe já epo fún wọn ní ìlú Port Harcourt tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ Rivers. Ààrẹ Tinubu ti buwọ́lu àbádòfin eléyìí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná fún ti ọdún 2024 yìí. Àwọn alẹ́nulọ́rọ̀ lágbo ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ti sọ̀rọ̀ wọ́n ní ìgbésẹ̀ NAFDAC láti fi òpin sí ìpèsè ọtí inú ọ̀rá yóò jẹ́ kí orílẹ̀-èdè yìí sọ okòwò oníbílíọ̀nù lọ́nà ẹgbẹ̀rún nù lásìkò yìí, léyìí tí kò dára ní àkókò tí orílẹ̀-èdè yìí wà báyìí. Lágbo eré ìdárayá, ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà tẹ́lẹ̀ David Mark, agbáwọ́ iwájú fún ikọ̀ Super Eagles Osaze Oderengue àtàwọn míì wọ́n ti ṣe kóríyá fún ikọ̀ Super Eagles láti jáwé olúborí lọ́jọ́ Sunday níbi àṣekágbá ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ nígbà tí wọ́n bá ń kojú orílẹ̀-èdè Ivory Coast. Láti ka ìròyìn lọ́lọ́kan-ò-jọ̀kan káàkiri àgbáyé tó fi mọ́ orílẹ̀-èdè wa Nàìjíríà, ẹ kàn sí ojú òpó The Matrix News lórí Facebook, lórí TikTok àti Instagram @MatrixLiveNG, lórí X @MatrixLiveNews, lórí YouTube @MatrixLiveNG News. Ẹ ṣeun.